kágbà pé gba lójó ń ṣe o wọ́n ní kíní kan tó bá bá Abọ́yadé gbogbo ọlọ́yà ló ń ṣe. So we are more or less human rights activists under political setup. Torí pé a mọ̀ yìí pé within the political sector who no dey ni wọ́n ṣe gbogbo yẹ wa who no dey who dey say wey no stand well no dey. So wọ́n tó bá fẹ́ wà ní ẹgbẹ́ yìí ó gbọ́dọ̀ kàn yín pé ajẹ́pánu kò sáàyè ń bí. Then ẹlẹ́ẹ̀kejì tún rèé a gbà wípé àwọn ò ní ṣe lásán ní kúndínlá tó láì a ní ṣe lásán torí pé ẹlòmíràn ṣiṣẹ́ àsìkò tó bá yẹ kó jẹun wọ́n á yí ẹnu ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan oúnjẹ arẹ kọjá wájú ẹnu ẹ̀ ẹgbẹ́ yìí ò lè gbà yẹn amọ̀ra wa èmi mọ̀ yín ẹ̀yin mọ̀ mí tó oúnjẹ ẹ̀ bá jọ tó bá délẹ̀ dandan ni kí gbogbo wa kí àtakò ta ẹnu kárí. APC Buhari níjọ a gbé ẹgbẹ́ yìí kalẹ̀ ọ̀gá mi wọ́n ti sọ mọ́ọ̀sẹ̀ orúkọ mi ni Mrs. Babatunde Immaculate Southwest Women Leader for this group. A gbé ẹgbẹ́ yìí kalẹ̀ láti mọ nǹkan tí à ń ṣe. A gbé ẹgbẹ́ yìí kalẹ̀ wípé kí a má di ẹni ẹ̀yìn nínú àwùjọ. Ṣé mọ̀ pé sẹ́gbẹ́ mi bá wà oríṣiríṣi nǹkan tó bá ń wọ́n náà máa ń ṣe ń bẹ̀. Àwọn a gbé kalẹ̀ láti mọ ẹ̀tọ́ wa nǹkan tí ń ṣe ẹ̀tọ́ wa lórílẹ̀‐èdè àti nǹkan tí kì í ṣe ẹ̀tọ́ wa. Ẹgbẹ́ yìí a jẹ́ ẹgbẹ́ tí kì í gbàgbàkúgbà. Àwọn nǹkan tí a ti gbé kalẹ̀ nìyẹn pé a ní àwọn ẹ̀tọ́ tí ó yẹ ká mọ̀ wípé ẹ̀tọ́ wa lélẹ́yìí lọ́wọ́ ìjọba tá a mọ̀ pé right wa nìyí tá a gbọ́dọ̀ gbà òun la fi gbé ẹgbẹ́ yìí kalẹ̀. A dẹ̀ tún dúró fún pé kí àwọn ènìyàn kó má rẹ́ wa jẹ níbikíbi tí a bá wà. A fẹ́ kí wọ́n máa rẹ́ wa jẹ níbikíbi tí a bá wà. Àwọn ọ̀dí pàtàkì tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ nìyẹn. Mo wá lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin èdè tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ fún àwọn obìnrin. A fẹ́ kí a jẹ́ obìnrin tí kì í jẹ ẹni lẹ́sẹ̀. Pàápàá àwọn obìnrin tí a mọ̀ wípé a ní ipò lọ́jọ́ iwájú tá ń lé. A rí pé ibikíbi tí a bá rí pé obìnrin wà ibẹ̀ ni ọ̀tẹ̀ pọ̀ sí jù. Bẹ́ẹ̀ni tí obìnrin kan bá fẹ́ lọ sókè bá a ṣe máa fà wálẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ wa. Àwọn ẹgbẹ́ yìí wá ń sọ fún yín pé no sí gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ tó bá wà nínú ẹgbẹ́ yìí sọ pé ò ṣe volunteer support group torí àfẹ́rú obìnrin bẹ́ẹ̀ ń bí. Àwọn ẹ̀dí tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ a fẹ́ jà fún àwọn obìnrin especially obìnrin. A fẹ́ kí àwọn obìnrin ká di ẹni ńlá láwùjọ. A fẹ́ kí wọ́n mọ̀ wá sí ènìyàn pàtàkì àti ènìyàn ọ̀tọ̀. A fẹ́ ká máa jẹra wa lẹ́sẹ̀ níbikíbi tí a bá dé. Tó bá pèrè lóbìnrin nínú ẹgbẹ́ tá a fa obìnrin kan kalẹ̀ bí ẹgbẹ́. A fẹ́ kó fà lẹ́sẹ̀ kó jábọ́. A fẹ́ rú ẹ̀dá bẹ́ẹ̀ nínú gúrùpù yìí. Àwọn ọ̀dí tí a ń kọ́ tí a ń lò dìbò nínú ẹgbẹ́ yìí nìyẹn. Àwọn ọ̀dí tí a dẹ̀ fi gbé kalẹ̀ fún àwọn obìnrin kí a mẹ́sùn wípé a gbé ara wa délẹ̀ lórí. Ká má jẹ́ ẹni tó máa jẹ́ pé ó máa rẹra wa sílẹ̀. Ẹ sọ́ọ̀rí màmá wa Ìyálóde Òjòdú. Ibikíbi tó bá wà wọ́n jà fún obìnrin ni. Díẹ̀ náà sọ fún yín lára ẹ̀fẹ́ tí wọ́n jà ní Ògùn State ẹ̀gbọ́n yẹn. Ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ni. Àdẹ̀fẹ́ obìnrin jẹ gúdú jẹrá. Àfẹ́ nínú ẹgbẹ́ yìí ìwọ tó bá ti mọ̀ pé kó tó bá fẹ́ bẹ́ẹ̀kì ẹ̀ sókè àti kó fásitì leader you better stop it tó bá mọ̀ pé fẹ́ dúró sí. A ready láti scrape irú èèyàn bẹ́ẹ̀ kúrò nínú ẹgbẹ́ yìí. Gbogbo bí kíbi tí a bá dẹ̀ ń dé ẹ jẹ́ ká mọra wa ní volunteer support group
tó múnádóko báwo la ṣe lè múnádóko ká má bára wa níbikíbi tí kò dára tí kò bá obìnrin mu tàbí tí kò bá ọkùnrin mu ẹ jẹ́ kó mọ̀ wá pé volunteer support group ní wá arẹ́dì àti dúró láti ṣòtítọ́ níbi tá a bá gbé wa sí kárẹ́dì àti dúró láti jẹ́ ọmọlẹ́yìn ẹgbẹ́ rere kí wọ́n mọ̀ wá sí ènìyàn ọ̀tọ̀ láwùjọ àwọn òbí tí a fi gbé ẹgbẹ́ yẹn kalẹ̀ díẹ̀ lára ẹ̀ ni mo ti sọ. ẹ ṣe orúkọ mi ni Jubril Adeniji, retired Deputy Inspector General of Police, DIJ. Gẹ́gẹ́ tí mo retire ní service torí ìgbà tí mo wà ní service mo ń wo bí gbogbo nǹkan ṣe ń lọ ní ọ̀rọ̀ politics. Nígbà yẹn a ò lè farahàn nínú ẹgbẹ́ kankan ṣùgbọ́n a mọ̀ sínú wa oníkàlùkù mọ kí ló ń fẹ́ àti ta ló ń ṣe nǹkan tí ó tẹ́ lọ́rùn tàbí tó dùn mọ́ nínú. Ìgbà tí mo retire ọdún kan ni mo fi jókòó sílé tí mo kàn ń wo kí ló ń lọ pé gbogbo bó ṣe ń ṣe kinní wọ̀nyí mi ò rí ibi tí mo lè fara sí torí kò tẹ́ mi lọ́rùn bí wọ́n ṣe ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìmọ̀tara ẹni nìkan ó ti pọ̀ jù ní ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ń ṣe olórí wa tí ọ̀rọ̀ mẹ̀kúnnù tí ó jẹ́ pé àwọn ló máa dìbò fún wọn tó máa wọlé tó máa gba agbára yìí tó bá ti gba agbára yìí tán wọ́n máa da gbogbo àwọn tó dìbò fún wọn wọlé nù ní tí wọ́n nìkan náà dẹ̀ máa mọ̀ so ìyẹn jẹ́ kí n dúró kí n bẹ̀rẹ̀ sí wo kó ni mo lè lọ ó dẹ̀ wù mí láti rí i pé èmi náà mo contribute quota mi torí mo mọ̀ pé mi ò tí exhaust lára mi ní ẹnu iṣẹ́ mo lọ serve ni mo retire mi ò tire. Tired but not tired. Ó dẹ̀ wù mí láti rí i pé kí èèyàn máa ran mẹ̀kúnnù lọ́wọ́ ó ṣàǹfààní púpọ̀ torí tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ipò tí wọ́n bá rántí àwọn tí ó wà ní ìsàlẹ̀ tó ń ṣe tọ́kàn ń ṣe owó kan bó ṣe wù wọ́n tọ́lẹ̀ tó fi ń hàn wọ́n tó fi ń láyọ̀ lójú èmi ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò sí service téèyàn lè lọ experience service ẹ ló máa ní. Politics is another ball game entirely. O gbọ́dọ̀ wàá kọ́ tó o bá fẹ́ mọ̀ ọ́ ṣe dáadáa ní and then kíkọ́ tó dẹ̀ fẹ́ kọ́ wàá mọ o ní láti wá irú ẹni tó jẹ́ tó ní irú idea ọ̀ tó ń lo idea tí wọn náà fẹ́ lò òun ló bí tí mo fi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Kárígò ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà èmi ò tiẹ̀ mọ̀ pé yèyé èmi àti yèyé ti mọ̀ mí èmi náà ti mọ̀ wọn ṣùgbọ́n mi ò mọ ọ́fíìsì yìí ọ̀rẹ́ mi kan ló kàn mú mi wá ló wá di pé ìṣe náà mú mi wá bá yèyé tó jẹ́ pé ìyá Kárígò àti pé wọ́n lè tún ti àwọn tó wọ́n nífẹ̀ẹ́ gbogbo nǹkan tèmi fẹ́ tó wù mí láti máa ṣe òun ni nǹkan tó ń ṣe so ìdí nìyẹn oríṣiríṣi ni mò ń gbọ́ oríṣiríṣi ni ṣùgbọ́n mo mọ ibi tí mò ń lọ mo mọ nǹkan tí mo fẹ́ torí ẹni tó ṣiṣẹ́ ìjọba fún 35 years ṣé tó dẹ̀ mọ tó dẹ̀ tó tọ́lọ́ ń dẹ̀ tó ṣọ́yàn torí ẹni tó bá ṣe iṣẹ́ ọlọ́pàá for that long and to that rank ó kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ ni and small experience kan lèèyàn ti ní kan lèèyàn ti kò tiẹ̀ ṣe é ròyìn níbo lèèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí èyí ṣe ń ṣe yìí I have a lot of respect and confidence in the leadership of Yeye and the way she's steering this particular something.
ẹ jọ objective wa yìí. Orúkọ mi ni Japhet Ogunniyi, Southwest Secretary of this group. Ọtí àpéjọpọ̀ wa yìí APC Volunteers Support Group tí ó tún wà fún mi wípé a kò fẹ́ kí a jẹ́ olùsọ ohun tó dára tàbí ohun rere nìkan bí kò jẹ́ olùṣe yẹn number 1. Number 2, abẹ́kọ̀jẹ́ wípé ní gbogbo ibi tí a bá wà nǹkan tí à ń pe ara wa àti ohun tí a sọ wípé a jẹ́ bẹ́ẹ̀ náà ni wọn ó máa rí nínú ìwà àti ìṣe wa. Ẹ ṣé. Èmi lè mi jẹ́. I'm a former unionist to the core. Nǹkan kan ló sọ mí di membership this group. Gẹ́gẹ́ bí bàbá D.I.J. sọ, Karigo is my mentor. He forced me into politics. I use the word forced into politics. Karigo brought me to this gathering. Níjọ́ tí mo kọ́kọ́ pàdé yèyé tí òun bá lè pé wọ́n wé gèlè èmi wò pé wọ́n ṣá. Ọjọ́ yẹn náà ló dàbí pé abẹ̀rẹ̀ bá látàrí òṣèlú. Èmi ò lóṣèlú tó máa sọ wípé wọn ò ní pín kankan. Òṣèlú àṣẹ máa ń ṣòṣèlú tó yẹ pé a máa lọlé ànímù kan lọlé. Yèyé kò lè rí bẹ́ẹ̀ o, wọ́n ló máa rí bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn mo wá discover wípé nǹkan tá ń fún yàn ó ju owó lọ. Owó làwọn èèyàn lò lọ tẹ́lẹ̀, but empowerment, this is the only political gathering. One house please. This is the only political arrangement tó ń sọ̀rọ̀ wípé àwọn fẹ́ liberate members. Usually in politics, àwọn máa ń believe pé kérò àwọn fi lè pọ̀ kí poverty high ni. In that wise, they don't want to give you anything to liberate you. They want you to continue to be submissive to their leadership. And that is the difference between this group and others. In our own case, we want to believe that any member bí eléyìí táwọn àfáà ń sọ sí wípé àfáà tán bá bèrè lọ́wọ́ ìpín kí ni iṣẹ́ tó bá láàfáà lòun wọ́n ló lè ní. In that wise, àwọn náà lè fi gbogbo ẹnu sọ wípé ní gúùpù wa o ẹ̀yìn tá a bá bèrè lọ́wọ́ ìpín kí ni iṣẹ́ tó bá lólóṣèlú lòun ó lè ní. It means that every member of this group is planned, is controlled and tempted to us be self-liberated. Teach him how to fish and let him feed others. And that was what brought me to the group. And I want to believe pé gbogbo àtàwọn people will not have any cause to regret it. Àwọn tó wà wájú, àwọn tó ṣe é mú yan gan ni. Kò ń ṣe àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ àti máa rà wọ́n lóṣèlú púpọ̀ lóṣèlú F1 6 months. Tọ́ba kúrò lọ́fíìsì. We are far better than them. They are not going back where they left. They are going below the standard at which they left because they are living the life that they cannot really maintain. Èèyàn máa ń lọ sí mítì ẹ jẹ́ kí n kọ́ wa lọ́gbọ̀kọ̀ wọ́n lè pèèyàn sí mítì báyìí wọ́n máa ń pè mí sí mítì báyìí tí wọ́n á débẹ̀ tó ń break down reason tàbí wá at the end of the day I may decide that I'm not supposed to be in that place I will go away ọlọ́pàá kan kì í múyàn sí aláburúkú kan ìmúyàn dé ìsọdọ́rùn ó máa jí wọn. Èèyàn lè wò pé gbogbo tó ń sọ yìí kò sí ìtí mo lè ṣe mẹ́ ẹnìyẹn free tó bá jẹ́ coordinator níbi tó ti wá sábà ń tẹ̀ sí wọn pé tó sọ òun ò ní lè ṣe ẹ̀wà cooperative coordinator mi ibi tí a wà. Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn máa ń sọ jẹ́ gbọ́ngbà tí DIG tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní pé oríṣiríṣi ọ̀rọ̀ lèèyàn ń gbọ́ oríṣiríṣi ìwà ló wà lábẹ́ òṣèlú àwọn kan irọ́ ni wọ́n fi ń ṣòṣèlú ká parọ́ mọ́ ni ká parọ́ mọ́ ẹni kí wọ́n sọ tójú wọn ò tó òun náà fi ń ṣòṣèlú bẹ́ẹ̀ olóṣèlú náà dẹ̀ ni wọ́n bí ní pé yẹn ló lè jẹ́ káwọn débi tó wọ́n fẹ́ dé ṣùgbọ́n lọ́dọ̀ tèmi èmi mọ̀ kọ́ náà ló lè jẹ́ kí n débi tí mo fẹ́ dé with very good hard working ṣé táwọn èèyàn bá ti wá sí meeting báyìí wọ́n máa ń ní ọ̀rọ̀ kan tó máa ń sọ á ní ẹnìkan ní kíni ìyálóde yẹn ó kàn fi wọ́n ta ọjà rẹ̀ ní wọ́n débẹ̀ gbogbo ìgbà ló máa ní kán wá rajà mo rajà bọ́ọ̀ bá ra
àwọn tó lọ́n ti yàn kán bá rajà mi wọ́n rà 2019 yẹn jẹ́ kó jẹ́ ọdún ìbẹ̀rẹ̀ beginning of good thing for us. Ntí mo ní tí mo mọ̀ nípa ìjọba máa sọ fún ẹ nídìí ẹni tí there's something they call some àwọn kìnní security tó ń regulate what we produce in Nigeria. Yeah, so they give it to us. Mo bẹ̀rẹ̀ sí circulate ẹ̀ ránì fáwọn èèyàn wa kan rí. Ọ̀rọ̀ ní kíní yẹn àwọn nǹkan tí ò jẹ́ káwọn èèyàn lọ síwájú lórílẹ̀‐èdè wọ́n máa mú bẹ́ẹ̀ ní NAFDAC ní NAFDAC ló ti rọ̀ yẹn. Àwọn èèyàn wa tó ti rí jà NAFDAC rí wọn ò mọ̀ wípé ìjọba tó wà ń ta ti ṣe nǹkan nípa rẹ̀. Tó ń bá gbọ́ àwọn NAFDAC wọ́n ní àwọn wíńgì kan wá ní kó lọ sí gbòòrò kó lọ máa wo táwọn èèyàn produce. Wọ́n bá ti rí wọn wá mú wọn 5 million 10 million lómi ìtàlẹ̀ ìyá káfàlà ò tí ì dé. Ó bẹ̀rẹ̀ ta gbogbo tó ní láyé torí kó ń ṣe ọṣẹ. Oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn gbogbo yẹn làwa ń wá nǹkan ṣe sí. Àwa ní àwọn èèyàn tí wá ta máa ní ta fẹ́rẹ̀ẹ́ wọ́n bá gbé síwájú ìjọba dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé ti yé yín? Ká tó lọ fún ọdún December ni federal government sọ pé registration of company ó máa wá sópin. Ṣùgbọ́n ká tó lọ yẹn láti November láti kọ lẹ́tà mo ti kọ lẹ́tà mẹ́ta títí fún mi ní àfọ́mọ́ ìpínlẹ̀ mo sọ fún VP pé ìdájí ọmọ Nàìjíríà tẹ bá fẹ́ àchífù èèmù yín pé kí gbogbo wa lè kọ̀rẹ́ẹ̀tì mọ́jọba ká lè rówó yá ká lè jàǹfààní ìjọba ni ìdájí ọmọ Nàìjíríà ò ti ẹ̀gbọ́n pé wọ́n ṣe business registration kò sì ní í ṣe pẹ̀lú ìwé kíkà kò ní í ṣe pẹ̀lú pé mo gbajúmọ̀ ntọ́ ọmọ ò mọ ní ẹ bá wa sún síwájú Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ wọ́n ti ní kán bá wa sún di March nítorí ẹ̀ tó kúrò àwọn nǹkan gidi tẹ́mi mọ̀ àtọmọlúwàbí ti nìyẹn ìjọba jẹ́rìí pé oníkálukú òní kọ́ bá owó kiri ìyálóde tẹ́ ẹ tó dókòó ìgbowó lọ́wọ́ ìyá nǹkan lọ́wọ́ èèyàn àmọ́ expecting ẹni tẹ́ wọ́n Alhaji Adéyẹmí tó jókòó happens to be one of my best friends today not quite long that we met àjọ ń jókòó báyìí wá máa yí mi èmi àwa gan Alhaji àní àwọn ènìyàn wọ́n fẹ́ gbọ́ tó lè sọ yìí ìyálóde wọn ò fẹ́ gbọ́ pé wọn ò ní pín owó màá ní Alhaji àmọ̀ ní pín owó èèmọ̀ ní sọ fẹ́ níbọ̀dé bá pín owó tòmọ̀sowó tó ń fẹ́ pín ní tàbí èmi tí mo ti mọ bí tí Nàìjíríà ń lọ odindi ọjọ́ kan àwọn àti kárígò wọ́n kì mí mọ́nú ilé kan náà sọ̀rọ̀ ẹ̀sìn mo ní mo ti gbọ́ nígbà wo bá pẹ́ Alhaji àní kárígò ìyálóde òkú tẹ̀ mí o tó bá bọ́ ọ̀tà ọ̀tọ̀ ní tí ó sọ máa ní ṣe fẹ́ ń tẹ́ ní sọ nìyẹn wọ́n sọ tẹ́ pé ìsọ kò ṣe wù ṣé àṣà bọ́ ọ̀tà yóò bá sì ní kí ló wí là wí ẹnìkan ìpè kí ló kọ́ wì bá sì ti gba microphone ń sọ̀rọ̀ lọ. àfi ká bára wa sọ tí ń jòdòdò ọ̀rọ̀ púpọ̀ nínú àwọn obìnrin wa bí Ọlọ́run ṣe dá wọn orí ló ṣe wọ́n ìṣèrú ó yẹ káwọn náà jókòó kọ́ máa náwó pé ìmọ̀nà lágbájá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ròyìn wọ́n ta pé ọ̀pọ̀lọpọ̀ lágbájá o ló ṣe báyìí fún ló ṣe sọ àwọn ọkùnrin ò jẹ́ nídìí òṣè níbi wọ́n gbé wọn bọgbá tó ń gbé wọn bà wọ́n kiri ọ̀pọ̀gbọ̀gbọ̀gbọ̀gbẹ̀ bí ọ̀gbọ̀gbọ̀gbọ̀gbẹ̀ ọ̀gbọ̀ ó sì wá gbé òwúrọ̀ ẹ̀gbọ̀gbẹ̀ gbọ̀gbẹ̀ ìyẹn ni kí ẹ̀yin ọkùnrin ti wá ń bí kẹ́ ẹ mójútó ẹ jẹ́ kí gbogbo àwọn obìnrin ká ní jẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká wúlò fún yín ẹ jẹ́ ká pè wá káwa náà ká lè jẹ. ètò ọ̀gbìn ẹ jẹ́ máa kọ́ra wa ní ìkọ̀ gidi. ẹbíṣẹ́ o salamu aleykum aleykum salam salamu aleykum ẹbíṣẹ́ o salamu aleykum. àwọn òkúrò òkúrò lè. ẹbíṣẹ́ òkí o ẹbíṣẹ́ àìjẹ́ How you doing? àmọ́dá wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ́n ń kéré sí. sọ̀rọ̀ rẹ̀. kárígò èyí kárígò Thank you so much. Ẹ pẹ̀lẹ́, you're welcome. Fẹ́mi, kárígò tó bẹ́ẹ̀ kó má débi. Wàláì. wọ́n bí bẹ́ẹ̀ nígbà tí mo ti ní àbẹ́jì. You're welcome. Nígbà tí wọ́n sọ pé kí ni mo ní ẹ má wọ̀rí, ẹ fi wọ́n lẹ̀. Let's be responsible. A lot of people are not responsible at all. They think because they are politicians, they don't have life again.
Where did they see that? And many of us will not even cite our constitution and see what is there. This is what we are talking about today. We need to be responsible. Let's have work. You'll be able to decide. Lágbájá ni mo fẹ́ kó ṣe gómìnà mi. Tàmọ̀dò ni mo fẹ́ kó ṣe councillor, kó ṣe chairman. Ẹ má máa retí ọ̀fẹ́ ẹlòmíì. Kò dẹ̀ sọ́fẹ́ ọ̀hún ọ̀dẹ̀ rí. Ọkọ̀ waste time ara wọn kiri ni. As you are looking at me, when I bring anything out for you, sample ni mo ń fún wa. Ẹ̀rọ búrẹ́dì. This is búrẹ́dì Yorùbá dọ̀tí. Láti Kwara, mo ṣe búrẹ́dì fún wọn. Wọ́n fẹ́ ṣe campaign. We made 5,000 pieces of this bread from Lagos to Kwara State. I even asked them, "Kí wọ́n máa gbé mọ́tò wá ní o?" Ọmọ wa fi kó o ní kò sí kó wọ́n wá kó. Tí n bá mú ọkọ̀ jáde, tẹ́mi bá ní ọbẹ̀, ẹ̀yin ẹni kì í jẹ́ kẹ́ ojú ẹ̀. So carry go will talk to us, they will tell us the reason. We are telling them our aim and objective about this thing. Torí mo ní up till now, mi ò sọ pé ẹnikẹ́ni hùwà tí ò dáa ní ibi ìhùwù tí wọ́n ti wá. Torí wọn ti mọ aims and objectives wa. So we want them to know today, all of us, we told them ohun tá a rí ẹ̀dùn ọkàn wa, ohun tó ṣe wá tàbí gbé gúrùpù nǹkan. Mo kí màmá wa the national president of volunteer. Tí wọ́n jẹ́ olórí gbogbogbò káfàtà màmá wa Yefadot. Yeye Karigo. My people, my people. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ìyàngbé ẹ ṣe pé. Ẹ̀jọ̀ ta ló mọ̀bìnrin wa? Ẹ̀bólà kẹ̀. Tó bá bẹ̀rẹ̀ kó yàgbẹ́ o, Ẹ̀bólà bẹ̀rẹ̀ gbé o. Bẹ́ẹ̀nìyàn gbé ẹṣẹ́ pé èyí mi, bẹ́ẹ̀nìyàn gbé ẹṣẹ́ pé ó tó délé ilé rẹ̀ àdòfo. Ẹ̀jọ̀ ta ló gbóbìnrin wa? Obìnrin ò lè escape. Kò lè escape. Àdìjẹ́ kó lọ Ìbàdàn mọ́. Èkó ló máa jókòó sí. Ẹ̀gbá ẹ ṣọ́ra yín o, ẹ tútù bẹ̀rẹ̀ o. Akíni jẹ́ akíni, aṣe ni pẹ̀lẹ́ jáṣe ni pẹ̀lẹ́. Èwo ni pẹ̀lẹ́ ará Ìbàdàn lójúde Ṣódẹkẹ́. Mo kí bàbá wa Alhaji Korodo tí wọ́n ṣe chairman Southwest tí a ó promote wọn láìpẹ́ sí national pátápátá. A kí DIG wa tí wọ́n ń ṣe alákòóso gbogbo security fún ẹgbẹ́ wa. God bless you sir. Mo kí màmá wa Southwest orogún mi tí wọ́n jókòó tí wọ́n kàn gò sójú bíi ti àwọn ará Abẹ́òkúta. Mo dẹ̀ kí bàbá wa oníṣu ní gbogbo Southwest bàbá God bless you ẹ ti iṣẹ́ yìí ò ní bù yín lọ́wọ́. Mo kí akọ̀wé wa níbo ni wọ́n wà SKP akọ̀wé God bless you. Mo kí igbákejì akọ̀wé káfàtà. Mo kí gbogbo yín, mo kí ẹ̀yin lóko ẹ̀yin Director Sanwó-Olú tí mo rí tẹ̀pọ̀ mi báyìí mo kí gbogbo yín o. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin coordinators lápáta. Mo kí our legal adviser káfàtà Barisaraji God bless you sir. Èyí ló fún yín ní legal adviser for the Southwest. Yèyé ló fún yín o. Ìmọ̀tà ọkọ̀ yèyé wọ́n ti wẹ̀ legal adviser for the Southwest. Yèyé ló fún wọn. Bẹ́ẹ̀ni ìmọ̀tà ọkọ̀ bí o sọ̀rọ̀ Abẹ́òkúta náà ìmọ̀tà ọkọ̀. Ok, mo kì í sà, mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn wa tó jókòó. Ohun tí a fẹ́ bára wa sọ lẹ́nu ni ìdí tí a ṣe gbé ẹgbẹ́ ìkalẹ̀. Gẹ́gẹ́ bí màmá ṣe ní kí n sọ, a gbé ẹgbẹ́ ìkalẹ̀ pé ẹgbẹ́ inú wọn ń pè ní má jìyà àti má ṣọ̀lẹ. Kí ni mo pè é?
májìyà àti kí ni o orúkọ ẹgbẹ́ wa nìyẹn májìyà mádẹ̀sọ̀lẹ̀ ó ní orúkọ bàbá olórúkọ tí wọ́n sọ májìyà máṣọ̀lẹ̀ màmá àbí ìṣe orúkọ ẹgbẹ́ wa nìyẹn májìyà máṣọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni máṣọ̀lẹ̀ orúkọ wa nìyẹn. Adá ẹgbẹ́ ìsílẹ̀ nítorí pé a rí pé àwọn èèyàn nínú òṣèlú ìyà ń jẹ wọ́n púpọ̀. A dẹ̀ fẹ́ bá òṣì àti ìyàwó nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. A dẹ̀ ti ń ṣe àwọn ètò kan tí ẹgbẹ́ yìí ṣe tá a fẹ́ tú àwọn kankan ṣe tí a dẹ̀ fẹ́ máa fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn. Ẹni tó jẹ́ president wa iṣẹ́ tí wọ́n ti ṣe fún àwọn èèyàn kò kéré nípa nínú àwọn ènìyàn lọ́wọ́ láti kọ́ wọn bí wọ́n ṣe ní jìyà. Kí ni màmá ń kọ́ wọn ni pé máṣọ̀lẹ̀ kó má bàa ṣe kí ni o.